ṣẹ́rí ní ìjẹrin ọlọ́run ṣoore ńlá kan fún wa. The executive governor of Oyo State, His Excellency Engineer Ṣèyí Mákindé, wọ́n ṣe àdéhùn fún mi nínú Ramadan pé àwọn máa fún mi ní bọ́ọ̀sì tuntun. Ọlọ́run wá ní kí ọjọ́ fún mi yẹn ó pé níjẹrin Tuesday. Gọ́vnà wọ́n wá sọ pé Imam Ogbomọṣọ bọ́ọ̀sì táwọn sọ báwọn fẹ́ fún yín ẹ wá gba kọ́kọ́rọ́ ẹ̀. Wọ́n wá jáde mo gba kọ́kọ́rọ́. Àwa tá a bá ń wo ibẹ̀ yẹn rí pé gọ́vnà ń bá mi sọ̀rọ̀ lẹ́yìn tán fún mi ní kọ́kọ́rọ́ tán. Ọ̀rọ̀ tán bá mi sọ ni mo fẹ́ sọ torí kìí sọ̀rọ̀ àṣírí. Gọ́vnà kọ́kọ́ ní congratulations mo ní thank you sir. Wọ́n ní kẹgbẹ́ mọ́tò yìí lọlé tẹbá tí ń lọlé òun ló wà lọ́ọ̀kan bẹ̀. Ẹ̀rì pé gọ́vnà wọ́n náwọ́ síbi tí ọkọ̀ wà. Ọlọ́njẹ́ ó dáa fún gómìnà, ọlọ́njẹ́ ó dáa fún. Lábẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn tí ọba àlejò ọlá lò ń sábàbí tí wọ́n rán gọ́vnà létí pé ẹ̀mọ̀ tí ìgbé mọ́tò bàbá Imam Ogbomọṣọ gbogbo wọn pátá ọlọ́njẹ́ ó dáa fún. Deputy Governor Baba Barrister Abdulrahim Adébáyọ̀ Lawal ọlọ́mọ wa ṣe dáadáa fún wọn. Chief of Staff to the Governor Ebenezer Ogunwuyi ọlọ́mọ wa dúró tì wọ́n. PA to the Governor Alhaji Abdul Hakim ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún wọn. SA on Islamic Affairs Alhaji Abdul Aziz ọlọ́mọ wa dúró tì wọ́n. Bàbá wa àgbà bàbá Dr. Saka Adébìtẹ́ Balógun of Ogbomọṣọ land. Bàbá dúró dáadáa pé ìmáàmù fọkàn balẹ̀ wọ́n gbọ́kọ̀ mọ́. Bí Mákindé bá ti wí yóò ṣe áwì fún yóò ṣe. Òun ló fà á ní kété tí gọ́ọ̀nà fún mi ní kọ́kọ́rọ́ ń bẹ̀. Bàbá ni mo lọ fún kọ́kọ́rọ́ pé bàbá ọkọ̀ yé mi o. Bàbá sì ṣàdúrà sí. Wọ́n ní máa mọ̀ lọ́wọ́ ọ̀bọ̀ àlùbáríkàsì. Bàbá dáadáa ọlọ́run bá wa dúró tì wọ́n. Alhaji Al-Khalifa Mansur Ìdìdé níjọ́ tí gọ́ọ̀nà ti sọ báwọn ó fún mi lọ́kọ̀. Alhaji Ìdìdé ò ti sinimá pé gbápàwà àti ìrọ́kọ̀ ni wọ́n sinmi títí tọkọ̀ fi dé ní ìjẹrin. Bẹ́ẹ̀ náà ni Ogbomọṣọ Muslim Youth Forum láti inú àwẹ̀ tí gọ́ọ̀nà sọ báwọn bẹ́ẹ̀ fún mi ní ọkọ̀ ni wọ́n ti lọ ra drink jọ wọ́n ra drinks wọ́n kó sọ́dọ̀ aláìjí ìsẹ̀kẹ́gbẹ́rẹ̀ pé àwọn wò pé ká lé jọ yẹn ká gbọ́kọ̀ ní káwọn bẹ̀rẹ̀ sí ní mú ẹlẹ́rìndòdò wọn tí wọ́n ra alẹ̀ àwọn gbọ́kọ̀ ní láti ìgbà yẹn wọ́n wá lọ ti drink wọn mọ́bì kan wọ́n jẹ́ ẹ̀rọ pé yọ expire ọkọ̀ dé báyìí wọ́n kó drink ìta ní ẹ̀yin youth ọlọ́njẹ́ ó dáa fún yín ọlọ́mọ wa ṣe dáadáa fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi tẹ́ẹ̀tí pé tẹ́ẹ̀kiri ọlọ́run jẹ́ kí àánú ọlọ́pọ̀ kárí kálùkù wa gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ tí ní orí kọ́ọ̀lù yí pé ẹ má bínú torí ọlọ́run kìí ṣe pé mo jọra mi lójú iṣẹ́ tẹ́ ràn mí lọ́pọ̀ ọlọ́run má ṣàìbá ṣe dáadáa fún gọ́ọ̀nà ọlọ́run níjẹ́ ó bàjẹ́ fún wọn ọlọ́run níjẹ́ kan wálẹ̀ ṣe rí ọkọ̀ yẹn tóbi pọ̀ o tó bá mọ̀ tó bá ti lọ wọ́n ta o ọkọ̀ tuntun ní o wọn ò lórí 0 mileage ní o 0 mileage wọn ò lo ọkọ̀ rí o èmi mọ́kọ́ lo èmi ni mo sì wá fúnra mi láti presidential lodge ní governor's office títí David ti sọ pé driver wà èmi mọ́kọ́ wà o mo rò bó ṣe bá ní ìsìn so governor ṣe dáadáa púpọ̀ ṣe rí governor mọ́tò yẹn tóbi ṣùgbọ́n nǹkan kan wà tí governor ṣe tó tóbi ju ọkọ̀ yẹn lọ ó tóbi jù lọ kódà ó tóbi lójú mi ó sì jọ mí lójú ju ọkọ̀ yẹn lọ kí ni nǹkan ọ̀hún láti ọ́fíìsì gọ́ọ̀nà fúnra wọ́n ní the chief imam of Ogbomọṣọ land láti ọ́fíìsì gọ́ọ̀nà ni wọ́n ti kọ́ sí bẹ́ẹ̀ èmi kọ́ mọ́ kọ́ sí o gómìnà wọn kọ́ sí ẹ wo nǹkan kìí ṣe chief imam of Ogbomọṣọ land o the chief imam of Ogbomọṣọ the only chief imam in Ogbomọṣọ land with article D
ọlọ́njẹ́ ọdá fún gómìnà wọn ní wálẹ̀ láíláí albarka la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ká tó kírun